mo tún kí gbogbo wa nílé lóko lẹ́yìn òde káàkiri àgbáyé níbi tẹ́ ti ń wò mí ẹ káàbọ̀ padà sórí ìkànnì Yorùbá Space TV ṣàlàfíà la wà látàárọ̀. Ní kíákíá mo mú fọ́nrán kan wá fún yín ni bẹ́ẹ̀ ni tí mo sì mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa la nífẹ̀ẹ́ láti rí fọ́nrán tí mo mú wá yìí. Yóò wá wù mí jẹ́ n fi èdè ìlú òkè sí yóò wù mí á wù mí tẹ́ bá lè bá mi pín ètò yìí dáadáa kó dé ọ̀dọ̀ àwọn èèyàn wa lọ́pọ̀lọpọ̀ torí pé kí ni irú fọ́nrán báyìí ó jẹ́ nǹkan tó máa ru àwọn èèyàn sókè tó máa motivate ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ tó ń ṣe ọmọ Yorùbá tó sì believe nínú wọn Nàìjíríà. Gbogbo wa láti mọ arákùnrin wa gbogbo wa la mọ arákùnrin wa ìyẹn tí wọ́n ṣẹ̀ bọ́ lọ́wọ́ àwọn agbésùmọ̀mí àwọn ajínigbé Prince Ọ̀jájúní bẹ́ẹ̀ ni ìyẹn olórí ọ̀dọ́ àwọn Afẹ́nifẹ́re Prince Ọ̀jájúní ti padà juwọ́ jùsẹ̀ fún Yorùbá Nation bẹ́ẹ̀ ni mo sọ wọ́n ti padà juwọ́ jùsẹ̀ wípé lásìkò yìí o tí Ọlọ́run ti kó wọn yọ tí Nàìjíríà ti ṣẹlẹ̀ sáwọn táwọn náà ti rí òye nǹkan tó ń pè ní Nàìjíríà wọn náà wọ́n ti padà juwọ́ jùsẹ̀ fún Yorùbá Nation kò wá tán síbẹ̀ àwọn nǹkan kan wà tó ṣẹlẹ̀ síwájú tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn sọ pé kí ló dé tó jẹ́ pé arákùnrin yìí wọ́n sọ̀rọ̀ sí olóyè Sunday Igboho àbí tó ń sọ̀rọ̀ against Yorùbá Nation tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo àwọn àlàyé kọ̀ọ̀kan wà tẹ́ máa gbọ́nu fọ́nrán yìí wọ́n yànnàná àwọn nǹkan tó ṣẹlẹ̀ lásìkò yẹn àti kò ń ṣe pé torí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí nísìn náà ṣe náà wọ́n fẹ́ darapọ̀ mọ́ Yorùbá Nation ṣùgbọ́n torí ìdí kan àti ìmíì tẹ́ ẹ máa farabalẹ̀ gbọ́ nínú fọ́nrán yìí torí ẹ̀ mo ṣe bẹ̀ yín pé ẹ jọ̀ọ́ ẹ bá wa pín fọ́nrán yìí mo wá fẹ́ fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn Yorùbá World Media torí àwọn náà ṣe atọ́kùn ètò yìí bẹ́ẹ̀ ni mo gbé sándàkì fún wọn mo gbé ṣùbà fún wọn lórí iṣẹ́ tí wọ́n ṣe mo dúpẹ́ lọ́wọ́ màmá mi Queen Ara mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ kú iṣẹ́ ẹ kú ètò ẹ kú kó má bàjẹ́ ẹ kú kó lè dáa mo tún dúpẹ́ lọ́wọ́ bàbá mi náà tó jẹ́ atọ́kùn kejì lórí ètò náà ìyẹn bàbá mi Dr. Fatai Ogunribido ọ̀pọ̀lọpọ̀ yín lẹ mọ̀ wọ́n lórí ìkànnì yìí bẹ́ẹ̀ ni mo dúpẹ́ lọ́wọ́ àwọn náà pé wọ́n kú iṣẹ́ tó máa sọ pé àwọn èèyàn nífẹ̀ẹ́ ìran wọn àwọn èèyàn náà tún jẹ́ àwọn kan tó yẹ pé wọ́n nífẹ̀ẹ́ ìran Yorùbá. Now kó tó di pé máa fún yín lórí ọ̀fẹ́ láti lọ wo fídíò yìí ẹ bá mi ìdí tẹ́ tún máa gbọ́dọ̀ fi pín fídíò yìí ni wípé ẹ jẹ́ káwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn kán rí fídíò yìí kí wọ́n lè lọ máa múra sílẹ̀ kí wọ́n lè máa pèsè ara wọn sílẹ̀ tí Yorùbá Nation bá ti fẹ́ bẹ̀rẹ̀ rálì kí gbogbo àtonílé àtẹlẹ́mù kí gbogbo wa lè jáde láti fi interest báwo ṣe máa pè ní èdè Yorùbá ká lè fi bó ìfẹ́ inú wa ìfẹ́ tá a ní fún Yorùbá Nation ká lè fi hàn kí gbogbo wa lè fi hàn fún ìjọba kí wọ́n lè mọ̀ pé lóòótọ́ àwọn èèyàn ti ṣetán láti kúrò ní Nàìjíríà ẹ jẹ́ kí n má gbà yín lágara ẹ jẹ́ ká lọ wo ohun tí Prince Ọ̀jájúní bá. Mo kí gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ káàṣálẹ́ mo kí yín akóǹgbẹ àkùṣẹ ládá àti mùsùlùmí àti àwa oní àwa kìrìsìtẹ́nì mo kí gbogbo wa nítorí àwẹ̀ ti bá àwẹ̀ nílẹ̀ àwa méjèèjì náà lájọ wà nínú àwẹ̀ ẹ̀mí arẹ́yìn oṣù ní agbára ti Ọlọ́run ojú òde ní tì wá lágbára Ọlọ́run mo kí gbogbo ilé ẹ kú ọjọ́ mẹ́ta kan náà èmi nìkan kọ́ ni mo wà lórí ètò ní alẹ́ yìí èmi ọmọ yín àbúrò yín ọ̀rẹ́ yín olùkú yín Hajia Queen Ara àti bàbá wa bàbá Ògúnríbidó bàbá Fatai Ògúnríbidó tí gbogbo wa náà mọ̀ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wa òun lájọ wà ní orí ìkànnì wa yìí bẹ́ẹ̀ ni ẹ tún máa wo bàbá wa kan náà ńbẹ̀ yẹn tí wọ́n jókòó ẹ bá wa káwọ́ kúrò lẹ́nu brọ́dà mi tí wọ́n jókòó tí wọ́n ṣe kíni tí wọ́n ń wò wá lọ́ọ̀kan ọ̀hún àlejò wa tí a gbé wá sórí ìkànnì Yorùbá World Media ní èní yìí ọmọ Yorùbá àtàtà ọmọ Yorùbá gidi òun náà ni wọ́n mo mọ̀ pé àwọn èèyàn máa sọ pé mo mọ̀ gbẹ́ni yìí ẹ jẹ́ ká lọ sí fọ́nrán ẹ jẹ́ ká kọ́kọ́ wò káàtì ẹ̀ kọ́kọ́ sọ fún yín ná ẹni tí ó ń bọ̀ lórí ìkànnì kí gbogbo wa kí a mọ̀ pé ọ̀wọ́n gangan ọ̀wọ́n ni a gbé wá sí orí ìkànnì wa ní alẹ́ yìí ẹ jẹ́ ká kọ́kọ́ wò wọ́n náà kí ẹ bá mi sọ pé ta ni kí ẹ bá mi fi sí comment section yẹn pé
ta ni ó wà lórí ìkànnì wa ní alẹ́ yìí. Joni aiki woni fata fo dana ina. Ẹ má bínú. Police don't arrest armed robbers. Now, these armed robbers, no. kì í ṣe police don arrest me ọ̀dà pàlẹ́fẹ́ sọ ọ̀wọ́n ẹnjìníà wa ò sí nílé ní ìrọ̀lẹ́ yìí ṣùgbọ́n bí a bá ṣe fẹ́ ṣe ní alẹ́ yìí ọlọ́run á fún wa ṣe. Bróda wa tí wọ́n wà lórí ìjókòó màá fẹ́ kí wọ́n ní ẹnu onípọ̀n láti ń gbọ́kàn án màá fẹ́ kí bróda mi tí gbogbo wa mọ̀ Prince là máa ń pè wọ́n Prince là ń pè wọ́n màá fẹ́ kí wọ́n gbóhùn sókè kí wọ́n kí gbogbo ilé náà ẹ bá gbóhùn sókè bróda mi kí bàbá Ògúnríbidó kí wọ́n bá wa dé ládé kọ́ kí gbogbo ọmọ káàárọ̀ òjíire bróda mi bá gbóhùn sókè kẹ́ kí gbogbo ilé ẹ ṣé. Ẹ kálẹ́ gbogbo ọmọ káàárọ̀ òjíire o nílé lóko ní Nàìjíríà lóde òde. Orúkọ mi ni ọmọọba Ẹniọlá Ọ̀jájúni láti Ògbò Kingdom, ààrẹ olórí ọ̀dọ́ Afẹ́nifẹ́re national worldwide. Ẹ kọ́lẹ̀ ẹ̀yin dáadáa àti mọ́mì. I'm glad to be here. I'm traveling to. Ẹ kálẹ́ mà, ẹ kálẹ́ sà. Ẹ ṣé mo dúpẹ́ brother mi ó ní gbogbo wa náà ti gbọ́ ẹ bá wa welcome wọn ẹ bá wa kí wọn ẹ máa bá wa like ẹ máa bá wa subscribe ẹ bá wa subscribe ẹ pé alákọ̀ọ́kọ́ ìgbà àkọ́kọ́ tí ẹ máa bá wa sórí ìkànnì ilé ẹ bá wa subscribe tí ó bá jẹ́ wípé ẹ ti wà lórí ìkànnì wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ẹ ti máa ń darapọ̀ mọ́ Yorùbá World Media ẹ máa bá wa share ẹ máa bá wa like ẹ jẹ́ kí ó débi tí ó máa dé nítorí pé ọ̀rọ̀ tí a fẹ́ sọ ní alálẹ̀ yìí ọ̀rọ̀ tó kan olúkálukú tó kan ẹrú tó kan ọmọ tó kan gbogbo ọmọ káàárọ̀ òjíire ni ní gbogbo ibikíbi tí a bá wà bàbá mi Ògúnríbidó ẹ bá mi gbóhùn sókè kẹ́ kí gbogbo ilé. Ẹ kálẹ́ o ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire mo kí n pé akálẹ́ akásán akáàárọ̀ akú ìyálẹ̀ta níbikíbi tí ẹ ti ń gbọ́ wa àwa náà tún ni o a ní agbára ṣe Ọlọ́run ẹ̀yin ni a máa bá àwa náà ni ẹ máa rí ojú tẹ́ fi wà kò ní fọ́ etí tẹ́ fi ń bú wa ní agbára ṣe Ọlọ́run kò wá nídìí o a máa ríire láti bára wa ṣe gbogbo kìràkìtà wa lójoojúmọ́ yìí wípé káwa ọmọ káàárọ̀ òjíire ká lè gba òmìnira káwa náà ká lè gbé ìgbé ìrọ̀rùn kó lè yẹ wá bó ti ń yẹ àwọn ìran tó kù ní àgbáyé lágbára Ọlọ́run kìràkìtà kò ní já sí asán gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti rí wọ́n ní ẹnu oníkànlá ti ń gbọ́kàn ẹ ti gbọ́ tí brọ́dà mi Prince ẹni tí gbogbo àgbáyé lẹ́nujọ́ mẹ́ta yìí tí òkìkí wọn kàn ní agbára àṣẹ Ọlọ́run òkìkí wa kó máa kàn sí ayọ̀ kó máa kàn sí rere ní àṣálẹ́ yìí a wá fi ọpẹ́ fún Ọlọ́run wípé wọ́n wá fi ojú wọn ọmọ káàárọ̀ òjíire wípé àlàáfíà ni wọ́n wà àti pàápàá gbogbo àdánwò tó dé ńkọ́ wípé Ọlọ́run Elédùmarè ó yọ wọn kúrò nínú ewu wọ́n wá ní pé gbogbo nǹkan náà kọ́ lówó ṣùgbọ́n ní àṣálẹ́ yìí káwọn wá dúpẹ́ ní ọwọ́ wọn káàárọ̀ òjíire nítorí pé àwọn mọ̀ pé àwọn tó ń tẹ̀dá sọ̀rọ̀ wọn nípa owó wọ́n tara fún wọn wọ́n gbàdúrà fún wọn ọ̀pọ̀lọpọ̀ ló lọ ṣiṣẹ́ lóríṣiríṣi láti lọ ṣiṣẹ́ òru lé wọn lórí pé kí ẹ̀mí wọn kó lè padà níbi tí àwọn ọ̀tá tó fẹ́ gbẹ̀ mọ́ níbi tí wọ́n tó fi wọ́n sí ìdí èyí náà ṣe ni pé ní àṣálẹ́ kan wá dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ káàárọ̀ òjíire Bíbélì sọ ọ̀rọ̀ kan ó ní káwádìí ohun gbogbo dájú kádẹ̀ di òtítọ́ mú ṣinṣin ọ̀pọ̀lọpọ̀ àwa ọmọ káàárọ̀ òjíire gẹ́gẹ́ bí àwọn kan tí a ti ń faradà láti ọjọ́ pípẹ́ wá pàápàá ìyà tó tọ́lé wa wọ́n ní tí yàrá gbé ìṣẹ̀lẹ̀ kékeré ló bá ń gorí ẹ̀ gbogbo adarí ní ìgbèkùn tí wọ́n Nàìjíríà tó fi wá sí ọ̀pọ̀lọpọ̀ nígbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ bí a ṣe gbé bá a ṣe rò bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí ní àṣálẹ́ yìí brọ́dà wa àbúrò wa ẹ̀gbọ́n wa bàbá wa torí bàbá ni wọ́n àbúrò ni wọ́n ẹ̀gbọ́n ni wọ́n sọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n á fi ẹnu wọn wọ́n á fi ṣe àlàyé irú ẹ̀dá tí wọ́n jẹ́ nítorí pé àwa náà nígbà tó rẹ̀ ọ̀fẹ́ yẹ wà láti rí wọn bá sọ̀rọ̀ wọ́n ṣe àwọn àlàyé fún wa tó jẹ́ wípé ọwọ́ àwa náà bọ́ ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkànkàn láti ń gbọ́kàn irú ẹ̀dá tán jẹ́ ibi tí wọ́n fara sí ọgbọ́n tán ń lò láti kó wa bí àwọn àgbà láti jẹ́ káwọn àgbà mọ nǹkan tó jẹ́ òótọ́ nípa ilẹ̀ Yorùbá àti ibi tó fẹ́ káwọn àgbà lọ bí àwọn àgbà ṣe dẹ̀ nǹkan wọn tán fẹ́ fi wọ́n ṣe ọ̀tá ní àṣálẹ́ ẹ gbọ́dẹ̀ lẹ́nu wọn ẹ lè mọ̀ wípé ibi táwọn ọmọ Yorùbá kọrí sí
ibẹ̀ ni brọ́dà wa kọrí sí ṣùgbọ́n nítorí àìsí ìfèrọ̀wérọ̀ láàrin wa àtàwọn àtorúkọ tán gbélé ní pé Afẹ́nifẹ́re ó jẹ́ káwọn káàárọ̀ oòjíire ó jẹ́ ká máa ṣe èròrò nípa ọ̀rọ̀ wọn ṣùgbọ́n ní àṣálẹ́ yìí ní agbára àṣẹ Ọlọ́run ẹ gbọ́ gbogbo òtítọ́ ajá mi ẹ bá mi tẹ̀síwájú ẹ ṣeun. ẹ ṣé mo dúpẹ́ bàbá Ògúnríbidó a kí bàbá wa náà wípé wọ́n kù kalẹ̀ sínú ilé aláyọ̀ yìí ilé World Media ibẹ̀ náà ni ẹ wà yìí ìjọ Wednesday ni a máa ń ṣe ètò ṣùgbọ́n a ti ní ètò kan sílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ọ̀la ló ṣe jẹ́ pé a ní èní ní ká gbé yín wá kò sígbà tí a jáde tí àwọn ọmọ Yorùbá tí wọn kì í darapọ̀ mọ́ wa sí ní orí ìkànnì yìí ojú òní tì wá brother wa a fẹ́ kí ẹ bá wa ṣàlàyé torí ńgbà tí a gbóhùn yín ṣàkọ́kọ́ gbóhùn yín tí wọ́n sọ wípé bẹ́ẹ̀ ni pé youth leader Afẹ́nifẹ́re òun ni yí ọmọ Yorùbá wọ́n padà ń sọ pé kí lọmọkùnrin lọ wá lọ́dọ̀ wọn Afẹ́nifẹ́re àkéwò pẹ̀lú ìmọ̀ àti bí wọ́n ṣe jẹ́ ọ̀dọ̀ Yorùbá ni wọ́n bá wà ọmọ aládé ni wọ́n ọmọ ọba ni wọ́n prince lọ́pẹ́ra wọn olúkálukú bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ bó tiẹ̀ ṣe jẹ́ pé wọ́n sọ̀rọ̀ yẹn náà bẹ́ẹ̀ náà ni olúkálukú wọn náà ni wọ́n ń ṣe àdúrà lọ́lọ́kan òjọ̀ ọ̀kan wípé lágbára Ọlọ́run òjò àtúnra o àtúnríra o àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé Ọlọ́run bá wa gbé yín wá Ọlọ́run dá yín sí di èní Ọlọ́run ní nǹkan fi yín ṣe ni because ní ọ̀wọ́n míì tó wáá pa fún 100 million ló ń béèrè brọ́dà mi ọ̀wọ́n míì á fún wọn ní 100 million yẹn ẹ̀mí wọn á tún lọ sí a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé ẹ̀mí yóò lọ sí a dẹ̀ mọ̀ wípé ní agbára ti Ọlọ́run ẹ máa tún ṣe ju ti àtẹ̀yìnwá lọ ẹ introduce ara yín sí wa ẹ ní bí wọ́n ṣe pè yín wọ́n ní youth Afẹ́nifẹ́re ní leader Afẹ́nifẹ́re youth leader Afẹ́nifẹ́re báwo ni ó ṣe jẹ́ ṣé youth leader náà ni yín àti pé ṣé ọ̀dọ̀ wọn bàbá yìí náà ni ẹ wà tí ẹ dẹ̀ ń ṣe Afẹ́nifẹ́re yín lọ kó tó di pé nǹkan yìí ṣẹlẹ̀ ẹ bá gbóhùn sókè ẹ ṣé. ẹ ṣé gan mọ́mí mi àti dájú ẹ ṣé gan Ọlọ́run á dúró tì yín àjọṣe wa ò ní bàjẹ́ ilẹ̀ Yorùbá tí gbogbo wa jọ ń dùn tájọ ń gbárùkù kò ní bàjẹ́ lọ gbogbo wa nígbà tí ògo Yorùbá bá dé gbogbo àwọn tó ti ń struggle wọn ní wá wọn tì gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́kan because medically I'm not mo tí ní orí ọ̀fẹ́ láti lè dúró fíà bí 2 hours or 1 hour mo kàn manage jet mi ni because hospital ẹ̀ kí n ṣe wà so nǹkan tó ṣẹlẹ̀ ni wípé olórí ọ̀dọ́ Afẹ́nifẹ́re National Youth Council ni mí and orúkọ mi ni Ọmọọba Ẹniọlá Ọ̀jájúni I'm from Ondo State ní Ìlàjẹ local government and I'm from the ruling family Alaro ruling family that is Ugbo Kingdom Ilé-Ifẹ̀ láti migrate lọ sí Ìlàjẹ tẹ́ bá dé Ilé-Ifẹ̀ ẹ máa rí ruling house wa ní Ilé-Ifẹ̀ ẹ máa rí pé kábíyèsí mi Ọba that's Ọba Akérintán bó ṣe ń sọ pé ìran Ìlàjẹ àwa la ní ilẹ̀ Yorùbá àwa la lóòdùà tó jẹ́ conflict láàrin kábíyèsí mi àti ẹ̀mọ́ ẹ má yẹ kí n lọ síbẹ̀ lálẹ́ sharing the prosperity and the future of Yoruba nation is my priority. And why do I say so? Afẹ́nifẹ́re Youth Council came to exist about 5 years ago. Tẹ́ bá wo Arewa youth and Arewa groups, wọ́n ní Arewa youth wing, wọ́n ní Arewa youth woman wing. Tẹ́ bá lọ sí Igbo, wọ́n ní Ohanaeze, wọ́n tún ní Ohanaeze youth and Ohanaeze woman wing. Tẹ́ bá lọ sí Niger Delta, wọ́n ní Niger Delta wing, wọ́n tún ní youth wing. Tẹ́ bá lọ sí Middle Belt, the same thing. Tẹ́ bá lọ sí Ìjọ Youth Council, wọ́n ní EDA, wọ́n dẹ̀ tún ní youth wing. Tiwa nílẹ̀ Káàárọ̀-o-jíire ló yàtọ̀. A ní different group, Yorùbá kíní kan group, but kò sí Afẹ́nifẹ́re National Youth Council or Afẹ́nifẹ́re youth wing kò sí. Àwọn bàbá yẹn wọn fàyè gbà. Nígbà tí àwa dẹ̀ bẹ̀rẹ̀ Afẹ́nifẹ́re, we make a wide consultation a ṣe ọ̀pọ̀lọpọ̀ tí Yorùbá pè ní àlọ́ ń kí àwọn ọba bá àwọn kábíyèsí kọ́kọ́ bá la fẹ́ ṣe o. Báyẹn kábíyèsí Síjú Adé tó wàjà nígbà yẹn a bá wọn a sọ fún wọn we told them nǹkan tí a fẹ́ ṣe
tí a dẹ̀ blink pé ó jẹ́ pàtàkì sí ìlọsíwájú ilẹ̀ Yorùbá tí wọ́n dẹ̀ fọwọ́ sí nígbà yẹn. I was the first president. By God grace, my tenure will be expired in the next 4 years. Next 4 years, tí tenure mi bá expire, election will be done and then hand over for another person. Now, nígbà tí a bẹ̀rẹ̀ Afẹ́nifẹ́re Youth Council, àwọn gbogbo nǹkan tí àwọn bàbá yìí ti ṣe láti 1950 tó ti dá 53 tó ti dá Afẹ́nifẹ́re sílẹ̀, bó ṣe ń gbìyànjú fún restructuring of Nigeria, bó ṣe ń gbìyànjú we should go back to regional government, bó ṣe ń gbìyànjú and this and that. Wọ́n dẹ̀ ní òòṣà tí èèyàn bá ń sìn tó o bá fi lé ọmọ lọ òòṣà ẹ má ṣe kí ni ẹ má bínú owó jẹ́ gbogbo ó máa parun ni. Ṣùgbọ́n àwa ṣe bẹ̀rẹ̀ Afẹ́nifẹ́re kò sí nǹkan tí wọ́n sọ tán, kò sí youth Afẹ́nifẹ́re o, àwọn gbà wá láyé o, tó bá tẹ̀ máa wà a máa ní youth, àwọn ní youth department nìkan kìnìkan, àwọn àgbà o ló fi Nàìjíríà tí Àtíkù ní Nàìjíríà a ní ẹ̀tọ́ láti dá ẹgbẹ́ sílẹ̀, and from there a dey proceed lọ sí corporate affairs commission through late governor Akeredolu a dey ṣe a ní document wa gẹ́gẹ́ bí Afẹ́nifẹ́re Youth Council bí a ṣe bẹ̀rẹ̀ nìyẹn. A dẹ̀ ṣe Afẹ́nifẹ́re Youth Council ká lọ bá governor ká lọ gbó lọ governor, a ṣe Afẹ́nifẹ́re Youth Council ká lọ bá àwọn councillor àbí chairman àbí president láti lọ gbó lọ́hùn, a ṣe o. Sísá ti bẹ̀rẹ̀ Afẹ́nifẹ́re ìdí tá a fi dá sílẹ̀ ni wípé a fẹ́ ìlọsíwájú ilẹ̀ Yorùbá. Tí nǹkan bá kù díẹ̀ káàtó níbì kan àwa máa jáde a máa sọ̀rọ̀. Tí ọmọ Yorùbá kan bá ní injustice lock that place for me, àwa máa jáde a máa sọ̀rọ̀ a máa sọ̀rọ̀ pé kan báyìí ó kù díẹ̀ káàtó, we come out, we release a press statement. If there's any injustice anywhere, we will come out and release a press conference. Tọ́ba ẹ̀wọ̀n, this is what we've been doing, and the first thing táwa kọ́kọ́ ṣe tá a rí pé nígbà yẹn pé nǹkan tá a fẹ́ ṣe yìí a dẹ̀ ṣe apẹnupọ̀ because èmi ni national president, national secretary, we have national treasurer, national woman leader gbogbo ẹ̀ a ní about 17 executive, a dẹ̀ ní state coordinator, state chairman, local government coordinator, local government chairman at one level, and then adeni ìgbìmọ̀ tá a pè ní Afẹ́nifẹ́re Southwest Council tó jẹ́ àwọn headed by Ọ̀túnba Agboola Adéṣọlá, òun ni Southwest coordinator tó jẹ́ tá a bá fẹ́ ní ìmọ̀ràn àbí a fẹ́ gba ìmọ̀ràn lọ́wọ́ a máa lọ sọ́dọ̀ wọn àbí a need anything we are going to meet them. Àgbólọ́ olóṣèlú àdẹ̀bó olóṣèlú lọ ṣe bọ̀kátà máa ń ṣe ní pé every year, but 2 years ago I stopped it because bàtà fẹ́ ṣe a blink pé àwọn olóṣèlú wọ́n fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ ajákẹ́. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan agbẹjọ́rò àti olóṣèlú lèmi, but gbogbo ọmọ ẹgbẹ́ Afẹ́nifẹ́re wọ́n ní àǹfààní láti wà ní party tó wù wọ́n tí yẹ pé kò lè affect nǹkan tí àwa ń ṣe, ṣe understand. So bàtà rí pé bá ṣe afẹ́ máa recognize gbogbo ẹgbẹ́ ọmọ Yorùbá tó bá ṣe dáadáa in terms of humanitarian aspect pé ó kí o eléyìí commissioner ó ṣe dáadáa àbí báyìí a máa fún wọn láwọ́d. Bàtà ti ṣe kíní ẹlẹ́kìíní tá a rí pé àwọn state chairman wa coordinator wọn fẹ́ take advantage ẹ̀ àṣekíní a stop ẹ̀. Governor kan tá a fún ní award òun ni late governor Ondo State arákùnrin Akeredolu. The reason tá a fi láwọ́d nígbà yẹn ni pé bàbá yẹn ó ṣe takuntakun nígbà tí àwọn Fúlàní yìí tí wọ́n ń dà wá láàmú ó kojú Muhammadu Buhari wọn ò ní gbà àwọn ọdẹ wọn lè wá bá ìlú wa jẹ́ ló fi gbé Àmọ̀tẹ́kùn wá nígbà yẹn. Nǹkan tí òun ṣe ló jẹ́ káwọn gọ́fúnà yẹn ló ṣe kí ni lọ́ fi tẹ̀lé. Ìgbà tó dẹ̀ ti kú nísìn ẹni pé Àmọ̀tẹ́kùn yẹn ṣe kí ni ó ti wá wọn ti sọ́ di òṣèlú. So ìdí yẹn ni ẹgbẹ́ Afẹ́nifẹ́re Youth Wing la fi fún ní award as the best governor in Southwest in as much that wà ní sovereignty in Nigeria like governed by law. Shall understand. Nígbà tí àwọn Nigeria government wọ́n invade ilé Sunday Igboho, in fact ẹ lè lọ gọ́gọ́ ẹ̀ Afẹ́nifẹ́re I release a press statement and we release a press statement we condemn it. Lady K tó wá condemn mi tó ń sọ̀rọ̀ sí mi tó ń bú mi because ẹ má lọ síbẹ̀ yẹn brother mi. So mo kàn fẹ́ sọ because bí mo ṣe rí statement yẹn ó kàn ṣe láàánú pé
ipò tí mo wà mo ṣe jáde because at my level at my age such a lady will just come and try to tarnish because I fẹ́ play politics pẹ̀lú life àwọn èèyàn. So Lady Keita ń sọ yẹn personally Afẹ́nifẹ́re a support adáwó fún mo lè screenshot mo ti sọ fún secretary mi kó bá ń wá receipt yẹn ká post ẹ̀ ká fi tako ẹ̀ but àwọn èèyàn ní ká fílẹ̀ ṣẹ́gẹ̀t because bí nǹkan tí mò ń là kọjá at that time tí mo rí ó gbomijé lójú mi pé ọmọ Yorùbá lè máa ṣe bá sọmọ Yorùbá èmi ṣe live video more than 10 fún Lady K lady yẹn tá ń polongo pé DSS mo release it DSS mo releasing adé lọ sí agbẹ́ Afẹ́nifẹ́re lọ sí Benin with solidarity with Sunday Igboho nígbà yẹn gbogbo yẹn kìlọ̀ ẹ̀ lọ gọ́gùn ẹ̀ wà níbẹ̀ we can't lie you know, internet does not lie she understand so internet does not lie so bó ṣe rí ni àwọn agbẹ́ Afẹ́nifẹ́re àgbà wọ́n dá dúró lọ́dọ̀ tiwọn àwa dá dúró àbá wọn jẹ àgbó lọ́wọ́ disturb wọn kàn ṣe tiwa káwa ṣe tiwa a ní ẹ̀tọ́ a ní right a ní ẹ̀tọ́ a ní right láti lè dá ẹgbẹ́ sílẹ̀ and now tẹ bá dẹ̀ wo ìgbésí wa yẹn wo tilẹ̀ kan tẹ bá dẹ̀ wo bí mo ṣe sọ ní ọ̀sán Arewa house wọ́n ní house wọ́n níbi tó ti ń pàdé gbogbo àwọn various group yẹn àwọn Afẹ́nifẹ́re àgbà yìí tó ti ń polongo restructuring ibo ní ọ́fíìsì wọn wà where are their office àwa gẹ́gẹ́ bí Afẹ́nifẹ́re ọ̀dọ́ àgbó lọ lóṣèlú a ti ń kọ́ Afẹ́nifẹ́re youth wing house nìbàdàn ibẹ̀ láti máa pàdé every month láti máa discuss ìpínlẹ̀ ìlọsíwájú ilẹ̀ Yorùbá and on the 17th tí mò ń lọ sí ìlú Àbújá láti lọ ṣe meeting lórí business lórí program tí à ń ṣe lọ́wọ́ kì í ṣe Afẹ́nifẹ́re personal business mi ni àwọn Fúlàní jí mi gbé ní ìlú mi gangan l'Ondo state another local government tó dẹ̀ jí mi gbé bó ṣe jáde wá and about 10 of them no àwọn mẹ́wàá ni wọ́n àwọn mẹ́sàn-án ló wọ Nigeria military gbé kí ni sókè Nigeria military uniform sorry about that wọ́n wọ Nigeria military uniform bó ṣe spread ìbọn yẹn ọjọ́ yẹn ìbọn méjì ló bà mí ní ìdí tí mo dẹ̀ lò 12 days nínú àhámọ́ Fúlàní X-Men mo dúpẹ́ lọ́wọ́ àwọn Yorùbá tí wọ́n dìde pàápàá jùlọ Yorùbáwùyí ó máa yẹn ó gbìyànjú fún mi gan everybody tí ò kí gbogbo wọn àwọn bàbá Akíntóyè wọ́n ṣe ń gbàdúrà gbogbo ẹ̀ mo gbọ́ gba àwọn tó support kí arákùnrin kó ṣálẹ̀ jáde láyọ̀ mo dẹ̀ dúpẹ́ Ọlọ́run tó lẹ́mìí mi ń lò Ọlọ́run Ayọ̀ Babalọ́lá Ọlọ́run sí èsì tó jẹ́ ń kú sí Nàìjíríà tó jẹ́ ń kú sí ipò àwọn olóṣèkà so bó dẹ̀ mo dẹ̀ ṣe wà ń bẹ̀rẹ̀ àti mo dé gbogbo nǹkan tí àwọn leader kan play just because mo support APC àbí mo support PDP I've never mo ti contest lẹ́ẹ̀mẹ́rin àbẹ́ márùn-ún Nàìjíríà tí mo dẹ̀ wọlé tí bá jẹ́ ọ̀dọ́ tó jẹ́ ọ̀dọ́ lójú kòkòrò ni àbí ọ̀dọ́ alátẹnujẹ mo mọ tí màá lọ but torí pé I believe integrity àníṣe wa lọ́wọ́ ṣá ń ṣe you understand so ìdí mo ti fẹ́ wá àyè láti make sure pé I read press statement fún kọtílédì yẹn ṣe but ìyẹn ti lọ we Afẹ́nifẹ́re youth council àwọn bàbá yẹn bọ́ ṣe mú mi wọ́n tún deny pé àwọn ò mọ̀ wá rí wọ́n tún relate press statement tó bá jẹ́ ọmọ wọn lọ́n jí gbé àbí ìdílé wọn ẹ get ṣé ó máa ṣe nǹkan tó ṣe kẹ́rì pé wọ́n are so selfish wọ́n wicked mo kàn fi máa gbé wọn ṣépè ni wọn kọ́ mi bẹ́ẹ̀ kí n máa gbé wọn ṣépè ọmọ aládé ni mí because nǹkan tí mo là kọjá níbẹ̀ yẹn tó bá ṣàdúrà bẹ́ẹ̀ ni nǹkan tí mo là kọjá níbẹ̀ mo gbàdúrà kọ́ta mi kó là kọjá tẹ bá rí ẹsẹ̀ mi mo ṣe báyìí sọ̀rọ̀ gan medically I'm not fine because ìbọn ṣì wà nídìí mi tí mo ṣì ń wá owó kiri láti lè yọ mo lọ́mọ mẹ́rin I have a young wife so if not for wọn títí àwọn mi jẹ́ ọmọbìnrin kan tó jẹ́ pé ó ní akíkanjú obìnrin ó jáde ó pariwo lórí social media ẹgbà ọkọ mi kò jalè kò ṣe ọkàn bó ṣe máa jẹ àti ẹgẹt so lórúkọ Jésù Nàìjíríà ní ṣẹlẹ̀ sí wọn kò ní ṣẹlẹ̀ sí yín o because ìlú táwa yìí it's a very terrible country that we don't know who is going to be the next and gẹ́gẹ́ bí nǹkan tí mo dẹ̀ rí níbẹ̀ yẹn on Sunday because mo lè gbé sínú gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí mo dẹ̀ rí nǹkan tó yẹn wọ́n dẹ̀ sọ tí n bá gbé sínú
definitely alálẹ̀ á béèrè lọ́wọ́ mi lọ́jọ́ kan bí bàbá ọlẹ́kùnrin bàbá sọ wípé ọjọ́ kan gbogbo wọn ṣe kí ni a máa pàdé ẹni tó dá wa now mo lè rí àwọn secret yẹn lọ́wọ́ mi kí n má lè ké síta ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ọ̀ ẹ dìde o nǹkan báyìí báyìí ló ń bọ̀ o now Nigeria General Army lénìí wọ́n sọ wípé àwọn pípù yìí wọ́n ti ń wá sí south báyìí wọ́n dẹ̀ sọ fún mi pé nǹkan báyìí báyìí so ìdí èyí mo rọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá we are together in the struggle of to become to have a better state for Yorùbá ìpínlẹ̀ Yorùbá ó jẹ mí lógún Oǹdó jẹ mí lógún Èkìtì jẹ mí lógún Abua it must be very accurate so these are the just shots because I wouldn't want to go because we are coming to declare 100% the National Council the National ESCO we got to meet but àwa àbá àwọn bàbá yẹn ṣe mo ń clarify by God grace nígbà tí ṣe second operation mi ní wíkì bá ṣe ń plan ẹ̀ kọ́lọ́n kó jẹ́ Ọlọ́run lórúkọ Jésù dẹ̀ máa ṣe é ṣe we are going to address a world press conference tí a dẹ̀ máa sọ gbogbo àgbáyé gbogbo Nàìjíríà ibi tí àwa wà ibi tí àbá àwọn bàbá yẹn ṣe ó ń ṣètò wa lọ́tọ̀ nìkan dẹ̀ fi mí sílẹ̀ mo ò gbowó lọ́wọ́ wọn ò fún mi lówó mo lọ tọ́ lọ́wọ́ wọn bá lè ṣe nǹkan tó ṣe yẹn ó tún lọ ń parí lórí social media àwọn ọmọ mi rí èmi náà dẹ̀ mọ̀ wọ́n rí kán dó tiwọn ibi tó ń bá Yorùbá dé ti tó ẹ ṣe gan. ẹ ṣe sà ẹ ṣe ànífẹ́ gbà yín lákòókò tó pọ̀ jù ṣe rí àwa gan ti fi hàn gbogbo ayé náà ti rí wípé ká sọ wípé ẹ bá wà pẹ̀lú wọn ni wọ́n á ní ìgbésẹ̀ tó máa gbé tó bá pẹ́ bá wà pẹ̀lú àwọn olóṣèlú ni á ní ìgbésẹ̀ tí wọ́n máa gbé ibi làwà nígbà tí wọ́n gbé ìyàwó ìkan nínú àwọn Akeem kí ló ṣe ń porúkọ bàbá yìí Odùmọ̀sù wọ́n wá rí wọ́n dẹ̀ wọ́n ọlọ́pàá síta wọ́n mọ bó ṣe rí ṣùgbọ́n àárí kí wọ́n gbé ìgbésẹ̀ kankan nípa tiyín bó tiẹ̀ ṣe jẹ́ pé àwọn tá à ń jáde àwọn tí wọ́n ń sọ̀rọ̀ àwọn tó ń gbàdúrà bẹ́ẹ̀ ni wọ́n pè wọ́n ní multi-faith ojoojúmọ́ àràárọ̀ la máa ń ṣe prayer la dẹ̀ máa ń ṣe àdúrà fún yín bẹ̀ so lágbára Ọlọ́run wọ́n a máa kàn sí yín ọ̀wọ́n níjọ́ ìjọ náà ní Yorùbá wà àpapọ̀ náà ṣe ní youth wing bẹ́ẹ̀ náà la ní ọ̀wọ́n ẹgbẹ́ lóríṣiríṣi ọ̀wọ́n ẹgbẹ́ yìí a dẹ̀ máa kàn sí wọn náà wípé kí wọ́n ṣe kí ni kí wọ́n bá wa support yín nítorí pé ẹ ní ìdè a mọ̀ yí pé ẹgbàlégbà náà tí ẹ fi kó fún àwọn karambà ní ẹ̀dá yìí náà ni so lágbára Ọlọ́run à support yín lágbára Ọlọ́run a dẹ̀ máa fi àkáǹtì náà sórí ìkànnì yìí fún gbogbo ọmọ Yorùbá tí wọ́n bá tún máa support yín àfa àkáǹtì sórí ìkànnì fún wọn bẹ́ẹ̀ àwọn Yorùbá World Media àtàwọn mídíà tá a bá lè pera wa jọ náà à á gbìyànjú lágbára Ọlọ́run á dẹ̀ gbà ní àgbà ní ìbádà fún wa bàbá Ògúnríbidó ẹ bá mi gbóhùn sókè kí ẹ bá ní ìbéèrè tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ bàbá wọn torí àfẹ́ jẹ́ kí wọ́n pẹ́ lórí ìkànnì ẹmọ kan sọ fún wa pé àtijókòó wọn náà kankan ni so ẹ bá ní ìbéèrè tẹ́ fẹ́ béèrè ẹ bá mi béèrè lọ́wọ́ wọn ẹ ṣé. ẹ ṣeun gan ni brother mi please ṣe wà ń bẹ̀. bẹ́ẹ̀ ni sà. torí ok adúpẹ́ lọ́wọ́ ibi ẹ ń pa mí gan mo ń jẹun lọ́wọ́ ni ṣe má bínú ibi ń pa mí gan. ẹ má wọrí ẹ máa jẹ oyin ẹ máa gbọ́ wa kẹ́dẹ̀ máa respond tẹ́ bá ti ráyè respond sí wa. ẹ̀yin káàárọ̀ oòjíire adúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ tẹ́ fún wa ní àṣálẹ́ yìí àti pàápàá wọ́n ní káwádìí ohun gbogbo dájú ká lè di òtítọ́ mú. Bàbá wa Akíntóyè máa ń ṣe àwọn àlàyé ọ̀rọ̀ kan òun náà ni wípé gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire pátá la mọ nǹkan tá a jẹ́ lágbàáyé wọ́n dẹ̀ máa ń bá wa wípé kájọ ká má bá àwọn kan wí nítorí pé ọ̀nà tó ní kálukú ń gbà òun náà ni oníkálukú ń gbà nípa bá a ṣe máa gba òmìnira gẹ́gẹ́ bí brother wa ṣe ṣe lálàyé bó ṣe yí àwọn sí ẹ rí wípé kò ń ṣe pé bóyá àṣejù kan wà tó ń ṣe bóyá wọ́n dà papọ̀ mọ́ àwọn olóṣèlú tàbí pé wọ́n jẹ nínú igbá kan náà pẹ̀lú àwọn bàbá wa Afẹ́nifẹ́re tá a ti mọ ibi tí wọ́n ń yà sí ṣùgbọ́n àwọn àlàyé tó ń ṣe ni wípé àwọn náà rí wípé ọ̀nà táwọn lè gbà láti rí pé kí Yorùbá kó lè gba ìtúsílẹ̀
òun ni pé káwọn wo nǹkan táwọn lè gbé nígbésẹ̀ nípa ọ̀rọ̀ àwọn ètò òṣèlú òun náà làwọn ṣèwọ pé àwọn wo ọ̀tọ̀ àwọn wo òsì wọ́n wo Àrẹwà wọ́n wo àwọn Ndigbo wọ́n rí pé gbogbo wọn pápátá ni wọ́n wà kọ́kọ́ra wọn jọ tí wọ́n ń du ìran wọn pàápàá gbogbo wọn ni wọ́n ní secretariat tá máa lọ ṣe ìpàdé tí ẹni wọ́n fi máa ń kò láti gbé ìgbésẹ̀ tó fẹ́ gbé lórí ìran wọn àwọn náà wà wò níwò wípé àwọn Afẹ́nifẹ́re tó ń rí àwọn ò rí pé wọ́n ní ẹni secretariat ti ń pàdé ìpàdé tí wọ́n kàn ń ju pẹ̀lú àwọn politicians lọ làwọn ṣe wá wò níwò wípé àwọn ọ̀dọ́ iṣẹ́ wo là ń ṣe ẹ jẹ́ ká gba ògo Afẹ́nifẹ́re padà ìdí ẹ̀ nìyí làwọn ṣe sọ pé káwọn fọ́ọ̀mù di Afẹ́nifẹ́re youth wing pé báwọn ṣe máa ń rí àwọn Àrẹwà youth tó máa ń tẹ́tì àwọn ọmọ Yorùbá tó máa ń ní ẹ kúrò nílùú wa ṣe pé táwọn àwọn bàbá wọn ló ń tì wọ́n tó fi ń gbé àwọn ìgbésẹ̀ tó ń gbé pé àwọn náà wà wọ níwò wípé ó yẹ káfẹ́nifẹ́re ó yẹ káwọn náà lè lẹ́nu ọ̀rọ̀ ó ṣe yí àwọn sígbà yẹn nìyẹn pé táwọn náà bá kó Afẹ́nifẹ́re youth jọ wọ́n á lè lò wọ́n lè fi ọgbọ́n ọwọ́ gba Yorùbá kúrò nínú ìgbèkùn ṣùgbọ́n àwọn náà ti wá rí lọ́wọ́lọ́wọ́ sí wípé bá wọn jẹ́ orúkọ papọ̀ yẹn kò ń ṣe nǹkan tó pé wọn nítorí pé lásìkò ìṣòro àwọn náà rí pé wọn ò ríran lọ́wọ́ kankan wọ́n ní show me your friend and I will know who you are ó dẹ̀ nígbà ìpọ́njú ńkọ́ la máa ń mọ ọ̀rẹ́ ṣùgbọ́n nígbà ìpọ́njú tí wọ́n ń kọ́ àwọn tó ń bá jẹ́ orúkọ papọ̀ bó tilẹ̀ jẹ́ pé wọ́n bá wọn ṣe wọ́n sọ pé àwọn ò mọ̀ wọn rí pé ó jẹ́ káwọn ọmọ ibi táwọn wà wípé tọ̀ lọ́wọ́lọ́wọ́ ń sìn yìí káwọn kúkú mọ̀ pé ojú àfọ̀ọ̀fọ̀ tó ń kọ́ ìjà ló ń dá sílẹ̀ wọ́n ní kò gbóná kò tutù ó lá máa pọ̀ jáde ni pé àwọn ti ṣe tán sìn yìí láti rí pé Yorùbá nation làwọn máa dúró fún wípé so ọ̀nà táwọn fẹ́ gbà yẹn àwọn ti rí pé àwọn tó fẹ́ gbà láti sọ pé wọ́n jẹ́ bàbá láti gba ọ̀nà yẹn wọn gbé ìgbésẹ̀ àwọn dẹ̀ gbé ìgbésẹ̀ wọ́n tó wá gbé ìgbésẹ̀ tàdánwò dé wọn dá sí wọn lọ́ máa fi mọ̀ wípé àwọn tá à ń sọ yìí kọ́ wọn nítò kankan fúnlẹ̀ Yorùbá nítorí pé ara wọn nìkan ni wọ́n ń dù ẹ jẹ́ ká fa brọ́dà wa mọ́ra nítorí pé àwọn nǹkan kan máa ń ṣẹlẹ̀ ńgbà míì fún kankan ni nítorí pé Ọlọ́run tó mú wọn rìnrìn àjò yìí tó wá dẹ̀mí wọn sí tó lè máa bá a sọ̀rọ̀ lónìí ó ní ìdí kan pàtàkì tí nǹkan yẹn fi ṣẹlẹ̀ ṣùgbọ́n àdúrà ni ká máa gbà pé gbogbo à ń kọ́ ká máa kọ́ ẹ̀kọ́ tó máa la ikú lọ ká má dé ẹ̀kọ́ tó máa la omijé fún wa ní àgbáyé kí Ọlọ́run Olódùmarè kó bá dẹ̀mí brọ́dà wa sí wọ́n ti ṣe àwọn àlàyé ọ̀rọ̀ yìí ní ẹ̀kúnrẹ́rẹ́ fún wa wípé tọ̀ àwọn oríṣiríṣi ọ̀rọ̀ wà táwọn ṣe máa sọ ṣùgbọ́n kò ń ṣe nǹkan táwọn lè máa sọ lọ́wọ́lọ́wọ́ ń sìn nítorí nǹkan tó fojú rí àti nǹkan tó fi tí gbọ́ ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire gbogbo àwọn àlàyé ni brọ́dà sọ pé àwọn ṣe máa ṣe fún àwọn káàárọ̀ oòjíire àwọn náà ti wà àtijọ́ sọ̀rọ̀ wọ́n mọ̀ pé ráàlì ń bọ̀ wọ́n dẹ̀ sọ pé àwọn youth wing Afẹ́nifẹ́re àwọn máa ṣe àlàyé fún gbogbo àgbáyé wípé tọ̀ Yorùbá tẹ̀sán àwọn wà fún o àwọn òde ẹ̀ ní fi ìkan pé méjì láti rí wípé ọmọ Yorùbá ó gbọ́ òmìnira kúrò ní ìgbèkùn Nàìjíríà ẹ jẹ́ ká gbé brọ́dà wa ẹ jẹ́ ká fi àdúrà ràn wọ́n lọ́wọ́ ẹ jẹ́ ká gbé wọn ládùúgbẹ́ gbogbo ìrànlọ́wọ́ tá a bá lè ṣe fún wọn ó ní ìdí pàtàkì tí Ọlọ́run ṣe rán wọn ní iṣẹ́ yẹn àdéhùn tó dé yìí ó ní nǹkan tí Ọlọ́run fẹ́ fi fàyọ ẹ jẹ́ ká wò ó from that angle ẹ má jẹ́ ká wò níwò wípé torí ìwà táwọn Afẹ́nifẹ́re àgbà ti wù táwọn náà fi àwọn òdodo yẹn nílẹ̀ ń sìn wípé báwo ni Afẹ́nifẹ́re ṣe máa wà tí kò sí secretariat àti lẹ́kọ̀ọ́ àti nìbàdàn kò sí àpéjọ kankan tí lè sọ pé bíbá ẹni Afẹ́nifẹ́re ti máa ń péjọ bídè yìí tí Afẹ́nifẹ́re ni nǹkan báyìí ni Afẹ́nifẹ́re dúró fún ìyẹn ni pé àwọn ọmọ káàárọ̀ oòjíire tá a ti ń gbé ìgbésẹ̀ wípé a gbọ́dọ̀ jáde kúrò Nàìjíríà dáadẹ tí sọ wípé àwọn bàbá wọ̀nyí wọ́n fi wá gba owó ni wọ́n fi wá ṣe òwò ni ṣe ti wá rí sí wípé òdodo ọ̀rọ̀ yìí ó ti wá múlẹ̀ ń sìn brother wa ti sọ wípé àwọn fúnra wọn ti wá mọ̀ wípé Yorùbá nation ó ní ọ̀nà tí Ọlọ́run lè gbà láti gba àwọn ọmọ káàárọ̀ oòjíire kúrò nínú ìgbèkùn ẹ má bínú sí wọn o ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká mọ̀ wípé ibi Yorùbá tó máa fi gbọ́ òmìnira ibẹ̀ ni wọ́n dúró sí ẹ bá fi àdúrà ràn wọ́n lọ́wọ́ tí a bá dé àrà àwọn tó bá gbé ìrànlọ́wọ́ dìde fún wọn nítorí pé a lè wà káàkiri dédé jòkó ká máa zoom ká máa kàn ró pé báyìí tàbí ṣùgbọ́n láti pé ẹ wá ṣe àlàyé ara yín fún gbogbo àgbáyé kan gbọ́ yín kán lè mọ̀ wípé ibi tẹ́ ẹ dúró sí ibẹ̀lẹ̀ dúró ṣùgbọ́n náà tẹ́ ẹ gbà ọ̀nà náà
ló dàbẹ̀ ni pé ó wọ́ ẹ̀jẹ̀ sọ pé ọ̀nà tẹ́ gbà yìí ẹ fẹ́ mọ̀ pé sọ wípé ẹ padà síbi tó yẹ kẹ́ dúró sí Olódùmarè afọ láti mọ̀ ṣe àfẹ́ kí bọ́dà kọ́ṣù máa gbóhùn sókè láti jẹ́ kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire kọ́mọ̀ wípé gbogbo àwọn nǹkan tí wọ́n kọ́ ní ẹ̀kọ́ ó máa wúlò fún ọjọ́ iwájú ọmọ káàárọ̀ oòjíire pàtàkì jùlọ wọ́n ṣe àwọn àlàyé ọ̀rọ̀ kan fún wa wípé gbogbo ariwo táwa ti ń pa látọjọ́ ẹ̀ wípé àwọn ọmọ káàárọ̀ oòjíire ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ láti gbára wa kúrò ní ìgbèkùn àwọn Fúlàní gbogbo wa la gbọ́ àwọn wòlíì wa bàbá wa Ṣẹ́gun Adébáyọ̀ gbogbo alábọ̀ bàbá wa nọ́ọ̀sì tó ń ṣàlàyé pé ẹ̀yin gómìnà yìí ẹ kóra yín jọ ẹ lọ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa gba ilẹ̀ Yorùbá kúrò ní inú ìgbèkùn àwọn Fúlàní ń bọ̀ àwọn gómìnà yìí àárí wọn kàn gbé ìgbésẹ̀ billions ni wọ́n ń gbà lóṣooṣù fún security ilẹ̀ Yorùbá ṣùgbọ́n ìjà àwọn tá à ń sọ yìí ìjẹ́ wọ́n dúró fún Yorùbá bí àbí ara wọn ni wọ́n dúró fún àti ẹni tó fún wọn sí ipò ìyẹn ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n ń sìn àbí Yorùbá land tí wọ́n ti wá àti ìran tán ti jáde wá tọ́ ẹ̀dárò ẹ̀yàn káàárọ̀ oòjíire mo dúpẹ́ ní ọwọ́ yín fún oore ọ̀fẹ́ tẹ́ fún wa ní ọjọ́ òní láti bá bọ́dà wa láti bá kẹ́dùn fún gbogbo wàhálà tó ṣẹlẹ̀ ṣùgbọ́n kí Ọlọ́run Lédùmarè kó mú wọn lára dá gbogbo ọ̀nà tá a bá lè gbà láti gbé ìrànlọ́wọ́ dìde fún wọn ẹ jẹ́ ká gbé bọ́dà mi ẹ bá mi gbóhùn sókè kí ni àwọn ìgbésẹ̀ tẹ́ fẹ́ kí àwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá gbé pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ tó pé ọjọ́ iwájú wọn òun ni bàbá wa Akíntóyè ń dù ọjọ́ iwájú àwọn ọ̀dọ́ ẹni gbogbo wa ń dù pátá tá a fi sọ wípé ẹ jẹ́ ká gba Yorùbá nation tá a bá gbà á Nàìjíríà business center ni kò kí ń ṣe country fún àwọn tó ń lo Fúlàní gbogbo aláti láwọn ìgbésẹ̀ tí àwọn Donald Trump gbé ní Amẹ́ríkà láti tú àṣírí nǹkan tó ń pè ní Boko Haram ní Nàìjíríà ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire tó àwọn gómìnà tàwa ní sí oko ẹrú wọ́n gba owó wọ́n sọ wá di ẹrú ọwọ́ yín ni ìgbàlà ẹ̀mí yín wà o a dẹ̀ ti rí nípa àwọn ìgbésẹ̀ tí bàbá wa Ọ̀jájúmi gbé àti àwọn nǹkan tó juwọ́ rí tó wá sọ fún wa sí wípé ewu ńlá ń bọ̀ nílẹ̀ Yorùbá ẹ̀yin ọ̀dọ́ ẹ bá wa pé àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ o kí ni ìgbésẹ̀ tó yẹ káwọn ọ̀dọ́ gbé láti fọwọ́sowọ́pọ̀ láti gba Yorùbá kúrò nígbè káwọn náà kọ́lé ní ọjọ́ rere ní ọjọ́ iwájú ẹ ṣeun. ẹ ṣe gan dáàdì ẹ ṣe Ọlọ́run àti tí ń ṣe làákàyè kò ní tán ọgbọ́n ní tán bẹ́ẹ̀ more wisdom in Jesus name. Gẹ́gẹ́ bí press conference tí mo sọ tí mo address àwọn press lọ́jọ́ Sunday àti ní we are calling on every Yorùbá youth very groups a ní láti ṣọwọ́pọ̀ we need to work together in unity because if we have to take this thing it take us dialogue serious dialogue we must work in unity in one mind for us to achieve collective goal lórúkọ Jésù àdẹ̀níṣẹ́ lásán mo ṣe gan o dúpẹ́ lọ́wọ́ yín ìyàwó mi náà o dúpẹ́ lọ́wọ́ everybody fún àdúrà yín àtìlẹ́yìn everything and I still need help mo need the help gan follow your second bullet yẹn and the young man family is very young so the Lord will help us and God will continue to bless you ẹ ṣe gan dáadé. adúpẹ́ ẹ bá wa kí madam wọ́n ṣe gan ni gbogbo ọmọ Yorùbá náà gbàdúrà fún gbogbo ìgbésẹ̀ tó gbé gbogbo wa mọ̀ kí Ọlọ́run Lédùmarè kó jẹ́ kẹ́ bára yín dalẹ̀ o àní fún ìṣàwátì o gbogbo ọmọ tó bí lágbára ìṣọ́nà ló wà ní lágbára ìṣọ́nà wọ́n ṣe gidigidi adúgbò wọn o ẹ ṣe gan ni tó àjíà láyọ̀ àti àlàáfíà àmín sísítà mi tí ẹ sọ ti Lady K ìtara ló ń ṣe gbogbo nǹkan tó ju òun náà ti rí lọ́wọ́ àwọn Fúlàní bẹ́ẹ̀ ni ló jẹ́ kí ló ṣe tara sọ̀rọ̀ bẹ́ẹ̀ kì í ṣèyàn bẹ́ẹ̀ ẹ rí i pé òun gan á padà tún jáde tó òun gan á tún solicit fún yín ẹ má bínú ṣe ti gbọ́ á dẹ̀ gbọ́ torí kì í ṣọmọ bẹ́ẹ̀ ní agbára Ọlọ́run àwa náà kàn sí yín ẹ má ẹ̀ka gbàsíkò yín ẹ tó bá fẹ́ pè wọlé ẹ lè bá wa pè wọlé ìjálẹ̀ fẹ́ béèrè ìbéèrè ni àbí ẹ ti fẹ́ kí brọ́dà wa bóyá èèyàn kan àbí méjì ẹ lè pè wọlé nọ́mbà tẹ́ fẹ́ pè sí òun náà ló wà lórí ìkànnì wa yẹn ní àwa tá a wà ní inú ilé tá a wà lórí YouTube àti àwa tá a wà nílé tó bá fẹ́ pè ẹ pè wọlé láti kí brọ́dà wa kí wọ́n tó lọ wọ́n ní kí ẹ bá wa gba àwọn ọmọ Yorùbá àwọn youth wa kí ẹ bá wa gbà wọ́n ní ìyànjú nítorí pé rally ń bọ̀ àti ìfẹsọjọ́ yẹn ni but very soon ó ń bọ̀ peaceful
peaceful rally ni ó ń bọ̀ bá a bá ṣe ní Nàìjíríà a fẹ́ ṣe káàkiri a máa ṣe ní UK a máa ṣe ní US a máa ṣe ní gbogbo Europe country gbogbo àgbáyé bẹ́ẹ̀ ni a máa jáde gbogbo tí ọmọ Yorùbá bá wà la máa ti jáde ẹ bá wa sọ̀rọ̀ ẹ bá wa gbà wọ́n níyànjú ẹ bá wa gbà wọ́n àwọn youth wa níyànjú kí ni kán ṣe tí rally bá dé ẹ bá wa gbà wọ́n níyànjú ẹ ṣe. Yeah, Shegun, we need to come out massively. Ẹ wo bí ìgbà tí bàbá wa Gani Adams ní election 2015 tí Jonathan gbà ẹ̀ mo rántí gbogbo wa all of us and Togi láti Onífàn jáde millions of so we appeal to all the Yoruba youth across the state, the southwest, come out massively, no cutlass, no gun, just come out peacefully. Peaceful resolution will be a solution for us to have a better country. Peaceful resolution, come out massively. Come out. It's your right. They're your destiny. Or lower. Again, if you want to become something in life, you must take it together and fight for it. And I believe with God, we'll get it right. Ẹ ṣeun gan sà ẹ jẹ́ ká fi sílẹ̀ kí ẹ lọ sinmi Ọlọ́run ẹlẹ́gbẹ̀ẹ́ lọ́jọ́ èní operation tí ó ń bọ̀ náà Ọlọ́run á ṣe nírọ̀rùn fún yín owó lẹ máa fi ṣe ni agbára lẹ máa fi ṣe ni àti gbogbo àwọn èèyàn tó máa dúró tì yín pátápátá Ọlọ́run á yọ̀ wọ́n fún yín àwọn tó máa wá ṣe operation náà lágbára Ọlọ́run á dáwọ́lé wọn á dáwọ́lé yín ṣe lágbára Ọlọ́run ẹ ṣe àtúbà yín sọ̀rọ̀ létà ẹ má fara lẹ̀. ẹ lọ sí nítorí gbogbo condition yín sọ lágbára Ọlọ́run àtúmọ̀kọ́ sí àdúgbò lọ́wọ́ yín ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire ẹ ṣeun gan ni ẹ kú àdúró tì gbogbo àwọn àlàyé amúhásí etí ìkọ yín láti jẹ́ kẹ́ mọ̀ wípé lóòótọ́ ó ti ṣẹlẹ̀ brọ́dà wa Fúlẹ̀ náà wà fún Yorùbá nation ṣùgbọ́n ọ̀nà tí wọ́n ń gbà yẹn òun ló yàtọ̀ ṣùgbọ́n wọ́n ní lọ́wọ́lọ́wọ́ táwọn wà ń sìn orúkọ tí ò bá pè wọn orúkọ táwọn náà rí pé kò fún ọ nírànlọ́wọ́ orúkọ tí ò fi ògo fúnlẹ̀ Yorùbá bó ti tọ́ àti bó ti yẹ orúkọ tí ò fún wa ní iyì tó tọ́ àti iyì tó yẹ pé àwọn ò fẹ́ jẹ mọ́ wípé ń sìn àwọn fẹ́ sọ pé àwọn jẹ́ Yorùbá youth ni láláì sọ pé wọ́n ní any tag wọ́n dẹ̀ ti sọ wípé gbogbo rally tó ń bọ̀ yìí àwọn ti ṣetán láti pe press conference láti bá àwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá sọ̀rọ̀ wípé lọ́wọ́lọ́wọ́ ń sìn àwọn Fúlàní wọ́n ti yí wa po wọ́n ti yí wa ká wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àṣírí ló wà lọ́wọ́ àwọn táwọn sì máa review nígbà tásìkò bá tó fún wa nípa security danger tó wà ní ilẹ̀ Yorùbá ẹ̀yin èèyàn wa mo fọlọ́ lè máa rí bẹ̀ ẹ̀yin ọ̀dọ́ wa iṣẹ́ yìí ọwọ́ yín ló wà ẹ jẹ́ ká kóra wa jọ nínú ìṣọ̀kan ẹ má jẹ́ káwọn olóṣèlú lò yín mọ́ fún ògo ara wọn nítorí pé oko ẹrú ni wọ́n ń tà yín sí ẹ̀yin ní ògo adúláwọ̀. ọkùnrin fídíò ẹjọ ẹ má bínú sà kí bàbá wa tó lọ mo mọ̀ pé mo gbọ́ pé mo rí kà níbì kan pé wọ́n sọ wípé wọ́n ti ní 55 places tí wọ́n ti wà nílẹ̀ Yorùbá àwọn ará bíbá yìí ṣé bí wọ́n ṣe sọ síbẹ̀ yẹn ni àbí ọ̀rọ̀ kan lọ́kàn sọ bẹ́ẹ̀ sà ni ìmọ̀ bóyá ṣì wà ń bẹ̀. Ó dàbí pé ó ti freeze bí ó ti kúrò ó kàn freeze ni. ẹ jẹ́ kí èmi fúnra mi kí n fún ní ẹ ṣeun.